mo ṣe ń pariwo pé Ìyá Alájẹ dákẹ́ lórí ọ̀rọ̀ Muyideen. Ọ̀rọ̀ yìí deep ju bẹ́ẹ̀ ṣe ń sọ lọ. Ẹ ti ń sọ di fracas, ẹ ti ń fi ọ̀rọ̀ ṣe fracas. Mo ń pariwo, mo ní ẹ stop ẹ. Nígbà tí àwọn legal team náà dá sí, tí wọ́n sọ̀rọ̀, mo ń dọ́gbọ́n wá bí òfò, kò jọ bí òfófó ni mo wá ṣe, tó yẹ pé àwọn gan fẹ́ bá mi jà. Wípé kí ló dé tí mo lọ ń sọ, kí mo dé tí mo ń wọ̀nù wọn. Mo ní ha. Agbala Gabriel ni yóò máa ṣe bí bóyá àwọn people in love òun ni. Tí wọ́n pàtẹ́wọ́ fún yìí, tí wọ́n wo the criminal part of this matter. Gbogbo àwọn kọ́lé fún o, wọ́n kọ́lé fún Muyideen ní Abibisolo. That's all. Wọ́n kọ́lé fún yẹn. Only many of them. Ni wọ́n fi ń pe Muyideen la fi Abibisolo rí. Ni mo ṣe pariwo pé ẹ dákẹ́, ó ti tó, stop coming for Muyideen. Bọ́ngbà tí mo wá rí pé ẹ̀mí rẹ̀ Ìyá Alájẹ fi okùn sí ẹ̀mí Muyideen báyìí tó ń fà. Tí pé Ìyá Alájẹ fi okùn sí ẹ̀mí Muyideen báyìí tó ń fà. Torí Ìyá Alájẹ lòun ìbá tọmọ ọlọ́mọ jẹ́. Ìyá Alájẹ ó ní òkín bá tọmọ ọlọ́mọ jẹ́. Jọ torí ọ̀nà recording tó ṣe tó gbé wá sórí social media. Kí ni ìwúlò rẹ̀ fún ní ayé Muyideen? Recording yẹn tó gbé wá tó fi jáde pé ẹ̀mí mi kì òun ni. Voice note ẹ̀ tẹ́ lọ gbà. Tẹ́ gbé wá. Ìyá Alájẹ jẹ́ ẹran ẹlẹ́tí bó ṣe join kìíní yìí. Ó rántí pé láyé Ajímọ̀bí tí Esabod ń blog Ajímọ̀bí ló jáde ló ń bú Esabod. Nígbà tí àwọn ọmọ ewé wá fún ẹ ló ń sọ wípé ó fẹ́ fi Esabod ó fẹ́ fi gùnkè ni pé ìwọ náà fẹ́ fi kérò jọ lórí platform ẹ ni. Kó lè mo mọ genesis ẹ lórí social media yìí Ìyá Alájẹ. Mo mọ genesis ẹ dáadáa lórí social media yìí ṣó ti yẹ. Sórí lẹ́yìn ìgbà yẹn tí àwọn ọmọ ewé wá fún ẹ tó ń máa defend irọ́ ló máa defend. Níjọ́ tí mo ti mọ̀ ẹ́ ó defend òótọ́ rí. That is the reason why to ṣe easy for me láti confront ẹ, because mo ní reference tó pọ̀ lórí ọ̀rọ̀ ẹ. You understand? I have so many things tí mo lè refer sí lórí ọ̀rọ̀ ẹ. Ó mọ̀ pa àmọ́ra wa. Láyé so lẹ́yìn ìgbà yẹn ló fò fẹ́rẹ̀ mọ́ Agbala Gabriel ló bẹ̀rẹ̀ sí ń bá gbowó. Ẹ̀yin náà máa ń bá àwọn èèyàn gbowó. Ló bẹ̀rẹ̀ sí ń gba donation fún Agbala Gabriel. You know, we know that. Okay. Ìyá Alájẹ ó ṣe drama gan tó pọ̀ lánàá. Lórí ọ̀rọ̀ lẹ́tà, jẹ́ kọ́kọ́ fi lẹ́tà yẹn lẹ́nà, jẹ́ kọ́kọ́ sọ àwọn drama tó ṣe. I'm not going to mo ní fi ọ̀rọ̀ pé kí Muyideen wá kó wá sọ̀rọ̀. Muyideen will never come. Anything tí ẹ bá fẹ́ béèrè, ẹ̀yin má béèrè question lọ́wọ́ mi, èmi máa fún yín. Ẹ má béèrè question lọ́wọ́ Muyideen, èmi máa fún yín ní answer. Muyideen will not come on social media. That is her. And you're saying that routine bá wọn ti wò wípé kíní kan bóyá Muyideen parọ́ wípé tó bá parọ́ ó máa lọ sẹ́wọ̀n. Let me tell you, lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ Muyideen ò lè lọ ẹ̀wọ̀n kankan. Wallahi talai súnmọ́ bí láyé làzílà wallahi mo fi Ọlọ́run ọba tó ní ẹ̀mí mi mo fi búra. Èmi Olúṣọlá Yusuf Ìyá Alájẹ súnmọ́ bí dáadáa kó gbọ́, because ó kàn waste owó ẹ lórí wíìgì tó ń wọ̀ ni. You just, it's just waste of òun abuse àwọn tó ń jẹ́ lawyer pẹ̀lú what you are doing. You understand? You supposed to do critical analysis. Hello, good afternoon. You supposed to do your investigation like you used to claim pé èmi ò ṣe investigation mi kẹ́mi tó wá, because I know what I'm talking about. I know what I'm defending. You understand? Ìwọ dúró gẹ́gẹ́ bí lawyer fún Ìbùkún àti Àgbàlá. You understand? Mo dẹ̀ fọ́ pé solemnly, right? Èmi sọ fún pé mo volunteer ara mi to be a speaker for Muyideen, because mo rí pé fracas ló ń bá Muyideen ṣe. Fracas òun ló ń bá ló mú èyí àfáà oníláwà ní sọnù tó lọ wá story bàbá Muyideen. Ìgbésí ayé tí bàbá Muyideen ní gbé. Bàbá Muyideen tó jẹ́ pé single father ni. Single father ó ní bàbá Muyideen.
àáfà tó jẹ́ pé òun gbé pẹ̀lú ìyàwó rẹ̀ ni still ló sì ń wá sórí social media wá tọrọ owó láti ṣe freedom fún ọmọ tó bí ó láti bà ọmọ ọlọ́mọ kan láyé jẹ́ kó lè rówó ra instrument fún ọmọ rẹ̀ tó lọ kọ́ṣẹ́ pẹ̀lú owó freedom pẹ̀lú owó ẹran àbí kí wọ́n pè so ẹ máa wo gbogbo yín lẹ bímọ títí yín o because you are trying to defame Muyideen character you don't have business Iyalaje sori bí mi ṣe mọ̀ Muyideen rí bẹ́ẹ̀ ni wọ́n náà mọ̀ Ìbùkún rí ó mọ̀ Ìbùkún rí o bẹ́ẹ̀ ló mọ̀ Àgbàlá rí Àgbàlá Gabriel. You understand? This is just the matter that surfaces on social media. This matter surfaces on social media. And you take your part, I took my part. Other people take their part, side. You believe whatever you want to believe, right? And I believe what I believe. Ìlú gangan ni, ibi tó kọjú sẹ́yìn kan, ibẹ̀ ẹ̀yin ló kọ sẹ́lòmíì. So you cannot, because I am siding or defending Muyideen, right? Because I am defending Muyideen, because ṣórí tó bá jẹ́ wípé Ìbùkún ló dúró, tí Muyideen dúró tí wọ́n jọ ń sọ̀rọ̀ láàrin ara wọn méjèèjì, tí anybody will get involved. I might not get involved in this matter. But because you are involved and you are doing fracas with Muyideen, àwọn tó ń tẹ̀lé wọn lè má mọ̀ túmọ̀ fracas. Fracas ni pé kẹ́ ẹ rárá bú fún yàn, kẹ́ ẹ set èèyàn up, kẹ́ ẹ parọ́ mọ́, kẹ́ ẹ bayé èèyàn jẹ́, tí wọ́n pè fracas nìyẹn. Ẹ̀yin tẹ́ bá wà lórí social media. Many of you don't understand the definition of fracas. Irú ẹ̀ ni eléyìí tí statement tó jáde lẹ́nu ẹ̀ tí wọ́n sọ yí pé èèyàn kan ti wá gbé story Èmi Olúṣọlá ọmọ Balógun. Pé èèyàn kan ti wá gbé story mi fún ẹ. Yí pé àwọn tá a jọ ń gbé nídìí àpẹ̀. Iyalaje, mi ò gbé nídìí àpẹ̀. Mo kọ́ shop, mo ní shop nídìí àpẹ̀ ni. Mo ní business ní ìdí àpẹ̀ ni. Mi ò gbé nídìí àpẹ̀. Bashorun ni mo gbé. Do you understand? Mo gbé Bashorun, mo dẹ̀ gbé ní Ṣẹ̀gẹ̀dù. So, àwọn tó fẹ́ mú story mi wá fún ẹ, jẹ́ kí wọ́n fún ẹ dáadáa. Tó bá gbọ́ mo ti sọ story mi gangan lórí social media yìí. Ṣórí gbogbo eléyìí tó fẹ́ wá sọ. Gbé wá, máa bọ̀ wá. Màá bẹ eléyìí tó bá jẹ́rọ̀, màá bẹ yọkùn bẹ. Èyí tó bá jẹ́ tó story ayé mi kò wà yídìn rárá. I'm a public person, like I told you. As far as 1990, ni mo ti exist ní gbòòrò ayé. Iyalaje, mo sọ fún ẹ. Nígbà tí wọ́n wá tí wọ́n sọ story pé ìwọ kìíní kan 30 years of kìíní kan. How old were you in 1990? Let me ask you that question. How old ni ẹ ọmọ ọdún mélòó ni ẹ ní 1990? How old ni ẹ ní 1990? Iyalaje, how old were you in 1990? Because story tó fẹ́ gbé wá, ó fẹ́ gbé story 33 years ago. Tell me tí exist. Tí wọ́n ti lè tọwọ́ pé èèyàn tí wọ́n ti máa wọlé tán máa ní madam bí mo ṣe kéré tó. Mo kàn rẹ́rìn nígbà tẹ́ ìwọ ò kí ń bá tèèyàn jẹ́ ni story mi ìta ayé mi ò sínú nǹkan tó lè fi bàyàn láyé jẹ́ ó máa kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ ayé mi ni. You will learn. Wàá mọ̀ wípé obìnrin yìí she is a strong woman. Yes. Èmi mo ti ń dúró tí mo ti ń dáyé mi ṣe at the age of 18. Mi ò dẹ̀ bara jẹ́. Do you understand? With respect. Afarabu, ẹ tẹ́ bá fẹ́ ṣàràbù. Ṣé ibi tá bá ti ṣagídí pé ọjọ́ ọmọ kékeré, ọmọ líle ni mí ní kékeré. Do you understand? Wọ́n tó bá lórí ẹ burú, tó bá lókun bí tí Olúṣọlá máa gbà, máa sọ fẹ́ pé wọ́n bí pọ̀n rí gbàgbà yàrá já ìdá. Má fojú mi judge mi. Mi ò gbádùn rárá tó bá tọ́ mi. Ṣé orí bọ́n ṣe gbé story tí èmi wá tó wọ́n sọ fún ẹ. Bẹ́ẹ̀ náà ni tiẹ̀ náà máa tẹ̀lé lẹ́yìn. Mo sọ fẹ́ pé òun ṣe fracas. Àwọn you understand? Reason tí mo ṣe dúró pẹ̀lú ẹ. Ó ṣe fracas pẹ̀lú ọ̀rọ̀ ìtọ́wà ńlẹ̀ yìí. Ó ṣe fracas. Because why will you go and record Muyideen to one play ẹ̀ fàyè? Ọ̀rọ̀ tẹ́jọ́ sọ ní èmi kan ìwọ kan. Anything you heard about this guy, you bring it on social media to play. Ṣé o mọ iye voice note tó wà lọ́wọ́ tèmi? Nípa ọ̀rọ̀ case tó wà ńlẹ̀ yìí. Have you ever seen me come online? Yàtọ̀ sílẹ̀ tí mo wá fẹ́ fi debunk, tí mo wá fi debunk irọ́ tẹ́ ń pa.
when you are doing fracas ó ní mọ̀ ó ṣe fracas pẹ̀lú Muyideen ìgbà tí ẹ̀mí Muyideen fẹ́ bọ́ ni èmi dìde pé mo ní no this guy needs somebody to stand with him if not ẹ kàn gbọ́ pé ó ti lọ kú dànù síbì kan ni ẹ̀ṣẹ̀ wo ni ọmọkùnrin iṣẹ́ ìbéèrè tí mo bi yín lẹ́yìn o personally láàrin òun àti Démọ́lá ẹ̀ṣẹ̀ wo ni Muyideen ṣẹ̀ the problem tó wà láàrin àwọn people yìí is between Ìbùkún ìyàwó Muyideen òun ni genesis wàhálà tó wà nílẹ̀ yìí náà ó mú Bùkún ó jù sẹ́yìn right èmi mú Muyideen mo jù sẹ́yìn Ìbùkún wá ó ní kò ó ń ṣépè fáwọn tó ń pọn Muyideen so kíni káwa wá sọ fún wọ tí wọ́n fẹ́ bayé Muyideen jẹ́ fún Ìbùkún ó dẹ̀ bímọ ó dẹ̀ ọmọ yẹn dẹ̀ wà lábẹ́ ẹ̀bẹ̀ yẹn ìwà tó ń wù wá dẹ̀ máa gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ káwọn ọmọ ẹ kán rán látakò kán rẹ́ lílì ní ó máa wà ní àwọn àdúrà tó ń gbà ó dẹ̀ ń wá náà máwọn ọmọ ẹ lórí wá ní máwọn ọmọ ẹ lórí ni because nǹkan tó ń ṣe pẹ̀lú ní àárín Muyideen àti Ìbùkún òwúwa abiyamọ òwúwa abiyamọ òwúwa abiyamọ Muyideen ló lọ sí Ọ̀yọ́ tó ti Ọ̀yọ́ bọ̀ Muyideen ló ń gbénu ilé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtọlọ́run ọba you're welcome I am a warrior Yalaje ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn people yìí is between 3 of them and the Almighty Allah and the Almighty God but ìwọ wọ́n rojọ́ fún ẹ òun believe nǹkan tí wọ́n sọ fún ẹ ó wá ní kémi má believe nǹkan tí Muyideen sọ Muyideen lórí wọn tí ẹ bá gbé ìbọn lé Ìbùkún lórí Ìbùkún will never ever confess to the accusation to the allegation never are you expecting Ìbùkún to accept pé nǹkan tí Muyideen sọ lóòótọ́ ni ṣùgbọ́n ṣẹ́rí voice note tẹ́yìn ń kí wọ́n play ẹ̀ tán yẹn tí mo bá play ẹ̀ tán wàláhì ẹ máa sọ̀gbàjú fún Ìbùkún ni gbogbo ilé tán wá tó ṣe ni tí mo bá fẹ́ da gbogbo ẹ̀rú máa play gbogbo voice note yẹn tán bọ́ mi ní make it easy fún yín ẹ lọ gbà ní telecommunication ẹ lọ gbà yòókù ẹ pé ṣé Nitel ni àbí line tí wọ́n lò ibẹ̀ lẹ́tìkẹ́ tí lọ gba the remaining voice note ẹ lọ gba gbogbo voice note ti conversation tó wà láàrin wọn ẹ lọ gbà mi ní make life easy fún yín I'm not going to make life easy for you guys you say kíní kan ẹ mú wá kó wá sọ̀rọ̀ ni ẹ̀yin àti tani wá iwájú tani ẹ̀yin àti tani àti tani ìwọ ló fẹ́ ṣe wàhálà ìwọ ló fẹ́ pawó lórí platform ẹ you spend money to investigate the matter then ó ní pé ó fẹ́ ta bàbá Ìjẹ̀bú pẹ̀lú mi pẹ̀lú 10 million Ìyálájé ṣé ẹ ti rójú ayé o ṣé ẹ rójú ayé àbẹ́ rí you are accusing Muyideen of playing bàbá Ìjẹ̀bú Ìyálájé fẹ́ fi 10 million ta bàbá Ìjẹ̀bú pẹ̀lú èmi ó ní kémi gbé 10 million wá kó ń gbé 10 million lẹ̀ ká fi ta bàbá Ìjẹ̀bú èmi àti èmi oṣó ń tẹ́tẹ̀ tẹ́ nǹkan Muyideen má gbélé bùlé lórí ni ó ní òun ló sọ bẹ́ẹ̀ o ẹ jẹ́ n play ẹ̀ fún yín o ìyẹn ni máa play ó ní wọ́n ta bàbá Ìjẹ̀bú pẹ̀lú òun sórí tí Muyideen bá gba lẹ́tà you understand tí ó sọ fún mi pé òun gba lẹ́tà I'm a liar she said betting okay jẹ́ n play ẹ̀ fún ẹ torí mo ara àwọn wèrè yẹn ni. Muyideen sọ pé irọ́ ni wọ́n ń pa
owó ní lẹ́tà yálà jẹ́ pé ìdí ìrọ́ ní okó mò bá lẹ́tà mú ìdí ọlọ́run jẹ́ kó rí lẹ́tà yẹn wọ́n ní. ẹ má fi rẹ́ẹ̀dẹ̀ sí ẹ má fi rẹ́ẹ̀dẹ̀ sórí iṣẹ́ ẹ jẹ́ kó pònú ẹ̀ jókòó Adéníkẹ́ Tóyìn mo rí pé ó pònú ara òpònú ni ẹ jókòó. Olúṣọlá Yusuf God bless you mo ní ṣòótọ́ ṣe tí wọ́n ní pé mo rí àwọn èèyàn sẹ́ndẹ̀ sí mi mo lè pé onípọ́n bẹ́ẹ̀ pín pé ọmọdé tó fẹ́ pín dé wọ́n dẹ̀ pé wọ́n sẹ́ndẹ̀ sí mi ọkọ̀ wò tẹ́lẹ̀ tó mọ̀ bí àzù ṣọ́ àti òtò máa ń ṣe bí kó máa ṣe ṣó kó máa ṣe pé kó máa sọ̀rọ̀ kó máa bóyún èmi ò lè kí láì tó bá ṣe ṣe pé tó bá ṣe ṣe nǹkan bá ìlú kéwù tí bá máa ó lè ṣe ṣó 5 hours mi ò ní ṣe pé kan bẹ́ẹ̀ that is me. irọ́ ló ń pa ò ń ṣépè kódà inú ṣóò tó ṣe ò ṣépè ń bẹ̀ ṣóò tó ṣe yìí fún mi láyọ̀ ò ṣépè nínú ṣóò tó ṣe yìí. Anybody bá kọ comment síbi tó bá bú mi ma tó bá ṣépè ó di dandan máa wọ́n fún yín ni mo máa gbé sẹ́gbẹ̀ẹ́ ni wàláì. Kí ni ìwọ sọ Adéníkẹ́ Tóyìn ó ní olórí burúkú ni ẹ́ positive àgbàlá kí ló pẹ́ ṣe ń rí o ṣe ń rí o ẹ rí nǹkan tí bèbí kọ o ṣe ń rí o ẹ rí nǹkan tí Adéníkẹ́ yìí kọ o ṣe rí tó kọ o jẹ́jẹ́ mi mò ń ṣe ṣó mi o tí n bá bu lépè nísìn wọn ò ní Ṣọlá ń ṣépè o ṣe rí o jẹ́jẹ́ mi mo jókòó o ṣe rí o bó ṣe ń bẹ̀rẹ̀ nìyí o ṣe rí tó kọ o Adéníkẹ́ Tóyìn ṣe rí nǹkan tí Adéníkẹ́ Tóyìn kọ o jẹ́jẹ́ mi mò ń ṣe ṣó mi o mò ń sọ tèmi lórí platform mi jẹ́jẹ́ mi rò pé mo send invitation sí ẹ o ìwọ tó wà lábẹ́ Adéníkẹ́ yẹn tó ń jẹ́ Adéníkẹ́ Tóyìn yẹn ṣe rí o ṣe rí o bí ṣe ń bẹ̀rẹ̀ nìyí o ṣe rí o wọ́n á ní Ṣọlá ń ṣépè ṣe rí n tó kọ o ṣe rí nǹkan tó kọ tí mo bá bu lépè nísìnyìí ó ní màá lè kí ni pé Fúlàní wọ́n sọ̀rọ̀ yìí o ṣe ẹ̀gbọ́n tó kọ ṣe rí nǹkan tó wèrè sọ mi ní dẹ lóhùn jẹ́ ń gbọ́ tí Fúlàní ẹ̀ torí ọwọ́ rẹ̀ ní màálù ní ara màálù nìyẹn ọwọ́ rẹ̀ ní sàndáyín wà hold on. gbogbo ṣó ní ìwúwá ṣe ìwú tán ọ̀gá àwọn pọ́ìntì kan tí mo kàn fẹ́ sọ́bẹ̀ tó bá gbé ọlọ́run ò rí pé mo fóun ní kinní kan fún mi kò ní ìdí tó bá ti bẹ̀rù òun yóò wà ní fọ pájá tó bá máa ṣe òun ò ní gbọ́ ìfẹ́ ọdẹ. jẹ́ ń sọ̀rọ̀ lórí yẹn fún mi sórí lẹ́tà tẹ́ ẹ̀ mú gbé kiri is of no use. Lẹ́tà tẹ́ ń gbé kiri is of no use in the sense that ìtí ẹ̀ ń pariwo lé lórí it's already in the petition tó wà lọ́dọ̀ AIG l'Óṣogbo. Do you understand? From day one ni Muyideen ti sọ ó dẹ̀ wà nínú petition tí Muyideen kọ ó wà nínú statement tí Muyideen kọ because this is the genesis of the problem tó ṣẹlẹ̀. Mo ń bọ̀ wá bẹ́yìn gbogbo discipline in the after show you're not going to distract me here now. Gbogbo petition tí Muyideen kọ right ẹ bá mi ṣépè fún àwọn tó ṣépè yẹn ẹ bá mi ẹni tó bá lè bá mi dá wọn lóònù yẹn ẹ bá mi fèpè sí wọn kúrò lórí platform yìí now ele petition tí Muyideen kọ right ó wà nínú it has something to do with Ìbùkún and Àgbàlá Gabriel bóyá mi mọ̀ bóyá orí petition yẹn fún mi now tó bá rí lọ bèrè lọ́wọ́ client tí ẹ bó ṣe ń pè wọ́n mi kò mi mọ̀ client wọ́n ló wọṣọ lawyer èmi ò wọṣọ lawyer I am doing humanity ni mo ṣe. Do you understand? Now ó wà nínú petition tí Ìbùkún kọ sí ọ̀dọ̀ AIG so and from day one ni Muyideen ti ń pariwo pé wọ́n bá yàwó òun sùn òun bá pastor tó bá yàwó òun sùn láti inú Bódìjà ló ti ń sọ bẹ́ẹ̀. Muyideen kan ló jáde wá tó gbé fídíò tó tan fídíò tó wá ṣe show lórí ẹ̀ no they ask him question in Bódìjà
ó dẹ̀ sọ pé báyìí ló ṣẹlẹ̀, and that is the genesis of this problem. Kó sọ fún mi torí wọ́n sọ pé Àgbàlá ti dákẹ́, Àgbàlá ni pastor, Àgbàlá ló fẹ́ wàhálà. Mo sọ pé wọ́n ni number 1 enemy Àgbàlá Gabriel ni wàhálà. Bó mo ti sọ tipẹ́, ìwọ ni number 1 enemy nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ ló fi ń fi Àgbàlá sí problem. Ìwọ ló ń fi Àgbàlá sí problem because ọ̀rọ̀ yóò bá ti die down. Ká nígbà mo ti ń pariwo fún yín ẹ dákẹ́ ó ti tó. Ẹ yé ṣe show fún Muyideen. Ẹ yé ṣe show fún Muyideen. Ẹ dákẹ́ ó ti tó. Tó bá yẹ pé gbà yẹn lẹ ti listen sí mi ni, we are not going to be on at this junction now. Kẹ́ tó lọ. Ẹ bẹ̀ mi rọjà o. Ẹ sì ṣe rí pé mi rùn tó mọ̀dà. Ẹ wò oil yìí ẹ máa dà mọ́ cream tẹ́ ń lò ní. Ọṣẹ yìí báyìí kúrò ń bẹ́ẹ̀ ni. Wàláhì wọn bí èèyàn. I have the black one as well. Ṣé ti rí. Ọmọ kékeré lè lò, àgbàlagbà lè lò. Especially this one. You understand? Remove the dark spot and everything on your body. Ilé yìí, sharp. Oil yìí, just mix it with your body cream, and you are ready to go. Mix it with your body cream and you are ready to go. Ṣó ti yé yín. Fìlà tó wà lórí mi wà fún títà. Fìlà tó wà lórí mi, ó wà fún títà. Mo ní yẹrí etí mo lẹ́gbọ̀n ọrùn. Ṣó ti yé yín nísìn kò yé yín bá mo sì ń ta bàtà ọkùnrin. Mo ta bàtà àwọn bàtà ọkùnrin ẹ lọ wo bá lórí page mi. Nigeria ló wà, so in case anybody tẹ́ bá ti fẹ́ gbà, so from there not ma dispatch ẹ toro postage pọ̀ jù tí ma gbé láti bí báyìí torí ẹ mo ṣe gbé sílẹ̀ sí Nigeria. So if you are interested in any of the shoes, you're going to pay in naira. So ẹ má worry, and the price, you will not believe the price. You will not believe the price. So ẹ jẹ́ ìyẹn bẹ́ẹ̀ yẹn. So bí mo ṣe ń sọ lọ, mo ń pariwo fún yín pé ẹ dákẹ́. Mo sọ fún yín pé ẹ dákẹ́. Sherry, many of you ẹ lè really understand nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé bí irú àwọn wèrè yìí tí wọ́n tó yẹ pé àgbo tán nìkan fi wẹ̀ ó ní wọ́n ti gbé mu. Wọ́n ti ṣe oògùn lò láyé wọn. So orí wọn ó ti dàrú. Many of them ti were depressed. Depression ti jẹlé ayé wọn. Because tí depression bá jẹlé ayé wọn ni, bí kí ni ẹ̀ṣẹ̀ tí ọmọkùnrin tí wọ́n pè ní Muyideen tó ṣe Àgbàlá Gabriel himself. Ìyẹn bẹ́yẹn. Orí problem wọn bẹ̀rẹ̀ lórí lẹ́tà tẹ́ ń gbé kiri yìí o. Ẹ kó dákẹ́, wèrè kan pé ẹ wò ṣé mo lè rí mẹ́sẹ̀jì yẹn o. Wèrè kan pé Muyideen. Ẹ má jẹ́ ń fi yẹn lẹ̀. Ṣẹ́yìn lẹ rán. Wèrè kan voice note yẹn mi tí mo wá ń sìn. Mo sọ bí bá ṣe ń wá lè ṣe máa jáde wá fún yín. Now, gẹ́gẹ́ bó ṣe sọ jàre. Ó ní tí wọ́n bá fún Muyideen ní lẹ́tà. Tí torí day one tó ti kọ́kọ́ jáde ló sọ pé tó bá jáde wá parọ́. Kí ló ń fún ẹ ní impression pé Muyideen máa wá parọ́? Tí kì bá ṣe pé bóyá there's a game that you are playing. And there was also a comment. Téèyàn kan sọ wípé tó bá sign fake signature àbí nǹkan, mi understand. Ṣé lawyer tẹ́ rán lọ ó ponú gan ni? Lẹ́ tó lọ deliver letter, ó ponú ni. Ṣé òpònú lẹ tó lọ deliver letter for Muyideen, and you are saying that there is a video of him that's good. Ẹ padà fúnra yín. Somebody said that there was a video of Muyideen signing the letter. That's what we are talking about. The proof, that's it. Come with the proof. Do you understand? Bring out your proof. Muyideen ló wọ́n gba letter. Kí wọ́n lè fẹ́ para lílé lórí. Muyideen ni wọ́n mú letter wá fún mi. Oh sure. Oni mi ò tiẹ̀ rí traces wọn mami mi ò rí traces wọn. That's what he said. Very funny, but that was what he said. Oni mi ò rí traces wọn. Oh sure, ó lọ wò di traces wọn. That's it. I stand like a lawyer. N tó bá sọ fún mi ni màá sọ fún yín. Ìwọ ẹ̀yin ni rán ló pa. Ẹ lọ court na. Kí ló hold yín back láti lọ sí court. Pẹ̀lú ọ̀rọ̀ Muyideen. Why are you holding back? Mo ti sọ fún yín pé tó bá show fún yín ẹ sue Muyideen sí court. Kí la di wo tẹ́ wọ́n pa lórí social media tẹ́ ń disturb àwọn èèyàn tẹ́ jẹ́ káwọn èèyàn retí gbọ́rọ̀.
Why are you coming online all the time to shout? Now wọ́n sọ pé wọ́n gbé story mi wá fún ẹ. Iyalaje wá sọ story mi o. Iyalaje mo sọ fẹ́ pé ó ń ṣe fracas. Mo sọ pé fracas ló ń fọ̀rọ̀ Muyideen ṣe. Kò yé àwọn èèyàn. They thought you love Agbala Gabriel that much. Kikini kan. Do you understand? Ara àwọn tán ṣe àgbògbé ni Ọmọbọ́láńlé Adépọ̀jù pẹ̀lẹ́ o. Ara àwọn tán ṣe àgbògbé ìkan wà lórí YouTube. Ìkan wà lórí YouTube. Ara àwọn tó ṣe àgbòmù, àwọn tó yẹ pé wọ́n ti gbági mọ́ wọn létí. Etí wọn brain wọn ò process ọ̀rọ̀. Do you understand? Because sí lórí Facebook rí nǹkan táwọn wèrè ẹgbẹ́ ń kọ lórí Facebook bí báyìí. Comment tó wà bí báyìí. You don't see it. Ara nǹkan tí mo sọ nìyẹn. You don't have brain. You think I am daft like you people. I'm not daft. I don't defend. Mi ò ń parọ́. Mi ò kì í pa irọ́. So that's one thing. That's what makes it. Wọ́n sọ pé èèyàn ṣe fracas. Do you know the meaning of fracas? Tọ́mọ́lé èèyàn ṣe fracas. I'm a victim of fracas. And I know one when I see it. Wọ́n ṣe Muyideen. You don't know kí ni nǹkan tí mo ṣe tí mo fi save Muyideen. Wọ́n ti gbé gbàbára wá fún yín náà. Wọ́n ti ní kẹ́ wá dáwó. Mo gbọ́ jàre yoni baba Jẹ̀bú. Fracas gambu, kíní kan gambu. Aba kile ro kan le so so. Ẹni tó bá máa ṣe bí ò ní gbọ́. Ṣé bó ṣe rí nìyí gẹ́gẹ́ bí abiyamọ. Èmi ti ṣe wọn tí mo lè ṣe. Ẹ fún ní orí ọ̀fẹ́. Ìkà ló ṣe ó ṣe wọn tó lè ṣe ìwọ̀n in tó ń ṣe ni wípé òun mú kẹ̀kẹ́, òun ó fẹ́ fọ àwọn people ìmọ̀. Ó dẹ̀ máa fọ wọn ya ni. Because kó tó lè sọ irọ́ di òótọ́, ó máa pẹ́. Do you understand? Kó tó lè sọ irọ́ di òótọ́, ó máa pẹ́ gan. Ó máa pẹ́ gan. Ṣé orí Muyideen tẹ́yìn wo yẹn? Muyideen smart ju gbogbo yín lọ. Ní sùúrù. Ìwọ fi Muyideen ilé ẹ̀jẹ̀ kọ́lọ́pàá gbé. Fún Muyideen ilé ẹ̀jẹ̀ kan gbọ́n gbé lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n sí fún fẹ́lòmíì ju ẹni tó bá ti ṣẹ̀ sófin lọ. Tí Muyideen bá ṣẹ̀ sófin, jẹ́ kán gbé náà. Jẹ́ kán gbé Muyideen. Kán ti Muyideen mọ́lé. Kẹ́ wá wo bí kéèsì yẹn ṣe fẹ́ lọ. Kí ló wá fẹ́ jọ́? Kí ló fa tẹ́ ń rutọ́ lẹ́nu? Kí ló ṣe yín torí fọ́ yín tẹ́ ń lo fẹ́ǹsì kì sí problem oní problem? Fílẹ̀. Don't forget, they were husband and wife. Wọ́n ti divorce o. These people. Wọ́n ti divorce. And tó wọ́n gbé pẹ́ńpẹ́yìn yìí. Òun ló dẹ̀, according to her husband, òun ló ṣe ọkọ ẹ̀. According to the husband. You understand? And according to what we saw on social media, pé òun ló lọ rojọ́ ọkọ ẹ̀ fún pastor tí ọkọ ẹ̀ fi ń rí ìyà ẹ̀ lọ́wọ́ pastor. So, òun ló sì ń ṣe ọkọ ẹ̀. Right? Now, ọkọ ẹ̀ dẹ̀ sọ wípé àánú ẹ̀ tún ṣe òun nítorí pé òun wò pé ọ̀dọ̀ olówó kan náà làwọn dìjọ wà. Bí ìgbà téèyàn bá jẹ́ ẹrú lọ́dẹ̀ pé tọ́gẹ̀yàn bá pé kò ní ṣe dó ó ní ṣe bọ̀ nǹkan tó wù tó fẹ́ ṣe òun ni mo sọ fún wọn ló ní ṣe. She can say no to Agbala Gabriel. She can say no, but she decided not to say no. Mo understand wípé àánú ẹ̀ ṣe ẹ́ ó ní reason nìyẹn tí òun ò fi react fún. Ó ní bọ̀ eléyìí tán ṣe yìí. That was what happened the day Agbala Gabriel went to Commissioner of Police láti lọ report Muyideen. Tí Iyalaje jáde wá wípé Agbala ti lọ sọ́dọ̀ Commissioner of Police, wọ́n ti lọ competition mọ́ Muyideen. Iyalaje ló trigger gbogbo nǹkan sọ yìí o. Torí náà she's behaving like a good person. Mo dẹ̀ ti ṣàlàyé in the past wípé n tó kọ́ọ̀sì lélẹ̀ Iyalaje torí wọ́n ló jáde wá tó ní Agbala Gabriel ti lọ sọ́dọ̀ Commissioner of Police. Ìyẹn ló trigger Muyideen. Tí Muyideen fi pé no, àwọn people ìfẹ́ sọ mí di criminal ni mommy. Mo ní kí ló ṣẹlẹ̀ mo ní. Ó ní wọ́n fẹ́ sọ mí di criminal ni mommy. And that is when Muyideen now went to Òṣogbo.
woman right wá jẹ́ gbé lọ Sóṣogbo lọ competition Muyideen kan lọ competition o Ìyálájé ló jáde wá Àgbàlá dé ń sọ fún wa pé wọ́n lọ ṣe meet and greet ni bo Ìyálájé jáde wá Ìyálájé ló sọ fún wa wí pé Àgbàlá Gabriel lọ sọ́dọ̀ commissioner of police lọ kọ petition tí kí lorúkọ ẹ̀ ìyàwó ẹ̀ dé confirm sí wípé àwọn wọ́n dìjọ lọ sọ́dọ̀ commissioner of police lọ́yọ̀ state lọ kọ petition. But òpònú ni many of you gbogbo àwọn fact yẹn ẹ sweep under the carpet but ẹ ní lọ ọmọ ọlọ́mọ àsọdáràn ẹ dẹ̀bi ti yín ẹ ní lé ọmọ ọlọ́mọ àsọdáràn ẹ dẹ̀bi àwọn ọmọ titi yín ìbùkún tó jẹ́ pé ito ma benefit lára Muyideen ló bá dé Àgbàlá ló bá dọ́dọ̀ ẹ̀ ọmọ Jésù tó ní pé wọ́n jọ sùn lábẹ́ tent nínú Àgbàlá kó tó di pé wọnú ilé lọ bá Muyideen lọ tó lọ wẹ̀ tó lọ sùn tó bẹ̀lẹ̀ lọ sùn síbẹ̀ ọmọ yẹn sọ fún wa wí orí TikTok ló tẹ̀ ti sọ̀rọ̀ ọmọ yẹn ní pé òun àti ìbùkún jọ máa sùn sábẹ́ tent ni wípé ńgbà tó gbọ́ wípé wọ́n ní wọ́n fẹ́ mú Muyideen lọ sílùú òyìnbó wọ́n dẹ̀ ń wáyàwó fún that was when tó ṣe lọ kí ara ẹ̀ bọ́ àmọ́ mi mọ̀ bóyá kíní ni o onígbà yẹn ó ní nǹkan tó sọ ní ó lọ sọ pé kí ló dé tó ń lọ lé Muyideen lọ wẹ̀ láwọn tọ́jọ́ wà ní tọ́jọ́ sùn sábẹ́ tent ọmọ yẹn ní pò ń béèrè rẹ̀ pé kí ló dé blessing náà ló máa ń pè wọ́n ló sọ pé blessing kí ló dé tó ń lọ pé inú ilé bàdá Muyideen ló ti lọ wẹ̀ ni ló wá ní kíní kan pé ṣé o gbọ́ ni pé kíní pé protocol kan you know according to the lady o nǹkan tó sọ nìyẹn wípé èèyàn kan ló bá true ẹ̀ ló ṣe lọ because ìbùkún sọ fún wa wípé Muyideen wà violent bó máa ń jágbe máwọn èèyàn máa ń jà bọ́ you decided to go for him irú èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ lo brain yín náà ẹ lo orí yín ó wá rí pé ọmọkùnrin yìí ó ti ṣe wàhálà ti ṣẹlẹ̀ wọ́n gba kọ́kọ́rọ́ lé lọ́wọ́ Muyideen wọ́n kò lé ìyàwó lọ́wọ́ gba kọ́kọ́rọ́ shop wọ́n kò lé lọ́wọ́ wọ́n gbé brush lé lọ́wọ́ kó lọ máa ṣe cleaning if you are Muyideen what will you do bó olórí burúkú ló pọ̀ jù nù yín àǹtọ́ ọmọ yín àdánwò tí Muyideen ti ṣàdúrà fún yín ó ti ní nǹkan tójú òun rí lágbàlá pé ojú àwọn ọmọ yín máa rí ó ní ìrànlọ́wọ́ tágbàlá ṣe fún òun ó ti láwọn ọmọ yín máa korú ẹ̀ wọ́n máa rí ìrànlọ́wọ́ yẹn irú ẹ̀pù yẹn irú ẹ̀pà bí irú Adémọ́lá ó ní làwọn ọmọ yín àtàrà ọmọdọ́mọ yín máa pàdé ó ti ṣe ládùúrà fún yín nígbà tó sunkún tó ní kẹ́ má bu ọmọ kí ló dé tẹ̀ ń ṣépè fóun ẹ bẹ̀rẹ̀ sí ṣépè fọmọ lọ́mọ ẹ mọ̀ rí ẹ sí lágbàlá ẹ sí ń bẹ̀ ẹ wà ń bẹ̀ èyí buye tó pọ̀ ẹ lọ́yà kò sí ń bẹ̀ now ẹ wá scare everybody by bullying them èmi wá jọ tẹ̀lé bully mo sọ wípé 1 million yín ò lè lé mi kúrò lẹ́yìn Muyideen ìkà ni yín ìkà òun ni yín now you are coming from you sọ pé èèyàn kan wá gbé story mi wá fún ẹ̀yà fún mi olóyè wá gbé story mi wá fún ẹ èmi wá sọ story mi síta Muyideen fún mi wá sọ story mi story tí wọ́n gbé wá fún ẹ wá ṣe fracas pẹ̀lú mi mo sọ pé pọ́n ṣe fracas ló ń fi ọ̀rọ̀ Muyideen ṣe bọ́ àwọn wèrè yẹn wọn mọ̀ pé òun ṣe fracas pẹ̀lú Muyideen bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ lọ dìk tẹ́ lọ máa dọ́gbọ́n lọ máa gbé fọ́tò ẹ̀ lọ máa record voice ẹ̀ wá play lórí social media ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ náà abẹ́yìn kọ́ lẹ bẹ̀rẹ̀ sí play voice note ẹ̀yin lẹ lọ record ẹ̀ ẹjọ́ ní one-on-one conversation lẹ́jọ́ ní ipe okay ọ̀rọ̀ yìí ti rí bó ṣe rí Muyideen kí la fẹ́ ṣe ẹ record ẹ̀ why do you have to bring me this voice note on social media why for what purpose ló ṣe wá play voice note tí Muyideen tí kò mọ̀ pé ń record òun ẹ̀yin lẹ ń béèrè question lọ́wọ́ ẹ̀ ó wá lẹ́ mímíkì òun wá ní pàrà ó lọ mímíkì òun lórí ó mọ̀ pé ó ti dáhùn sílẹ̀ lọ́rùn àní Muyideen máa wọ yín dé court sẹ̀ ó sọ mí pé mímíkì mo sọ mí ti pẹ́ mo ní sọ́rí lórí ọ̀rọ̀ mímíkì yẹn eléyìí tó tiẹ̀ ti máa tètè yá lé léyìí ẹgbẹ́ Muyideen lọ sọ́kọ̀ mo sọ fún yín pé ẹgbẹ́ Muyideen lọ court charge him to court gbogbo eléyìí tí mo sọ pé yẹn wọ́n máa dágò ojú kò Muyideen ò lè lọ bí kankan wà lẹ́ẹ̀ Muyideen máa walk out freely in the court with compensation. Wàláì mo sọ fún yín with compensation. Ṣé wọ́n ti rí kémi wá ní kan donate owó wa kan wá dáwó Ìyálájé Àgbàlá Gabriel is free
to use human rights. Tell Ìbùkún to go to human rights. Ò ní láti wá gba public fund. Ó lè ní ẹ́. Ó ti sáré gbé, ó ti sọ kan donate o, kan wá donate o. Ó ní kan donate boy, ìwọ fẹ́ ta tẹ́tẹ́ 10 million pẹ̀lú mi. Ó fẹ́ bá mi ta tẹ́tẹ́ 10 million. Ó dẹ̀ ń bú Muyideen pé Muyideen ta tẹ́tẹ́. Ìwọ ra ilé fẹ́ náà sọ ó ní àwọn èèyàn sọ bloggers betting, kíní kan betting lórí platform ẹ̀. Má play ẹ̀ torí wèrè kan sọ pé irọ́ ló ń pa. Ó sọ pé betting. Kí wá ní betting òpònú olódo? What is betting? What is gambling? Mo jẹ́ pópònú ni ẹ́. Kò lè apologize for anybody torí kò parọ́. According to him, kò parọ́. So kí ni tiẹ̀ láti wá sọ pé ó dẹ̀ fi ọ̀rọ̀ lẹ̀ fún ilé ẹjọ́. Jẹ́ kí ilé ẹjọ́ sọ náà. Why are you? Kí ló ṣe é? What is wrong with you? Ìjọ wo láti wá sọ̀rọ̀ Muyideen? Ìwọ ló máa ń gbé wá, ìwọ ló ń gbọ́rọ̀ Muyideen wá. I've decided not to talk about Muyideen again. Lórí social media. But whenever you come out to talk about Muyideen or anything is happening about Muyideen, I will talk. I will come and talk about it. Do you understand? I will talk about it. Anytime you come online to talk about Muyideen. Because I want to rojọ́ Muyideen fún wọn, Muyideen rí. They are not the member of his family. You are talking about Muyideen's private life, his family. You are talking about Muyideen's family, his wife, him and his wife. And you are saying that somebody is kini kan, àwọn kan wèrè kan jókòó, wọ́n pàtẹ́wọ́ fún ẹ. Wọ́n pàtẹ́wọ́ fún ẹ. Wọ́n ní ìjà ọkọ àti ìyàwó kéèyàn má dá sí. Ṣé borí ọ̀dọ̀ Oríyọmí nìyẹn? Oríṣiríṣi kálà ń gbọ́. Láwọn tó máa bí wọn 5-6 fọ́kọ tó yẹ pé kò sí kankan tó jẹ́ tọkọ nu wọn. Èèyàn náà ń káyàwó wọn bí tí wọ́n ti ń bá sùn. Ẹ̀yin ló ń parọ́ ọmọ kó jáde kó wá sọ tòótọ́. Are you mad or something? Are you mad or something? Ẹ̀dẹ̀ ń fi cool. And justify nonsense. Ẹ̀dẹ̀ ń justify nonsense lórí platform yìí. This is family issue. They are legally married. They want to divorce now. Ìbùkún is still living in Muyideen's house. Ṣé ní brain ṣá? Ìbùkún is still living in Muyideen's house. Either genuine or counterfeit. Under the law, they are still husband and wife. And you are bringing husband bẹ̀rẹ̀ sí ya ọkọ yẹn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí social media, lórí platform ẹ. Ó ń ya ọkọ, ó ń ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. And people are clapping for you. They are hailing you. Àwọn ní mental problem. They are even donating. And you are saying that Ìbùkún torí ẹnìkan nítorí ọ̀la. So you do think about ọ̀la Muyideen nígbà tó lọ record ẹ̀ wá fún public. Tó fẹ́ gba ẹ̀mí lẹ́nu Muyideen. Did you think about ọ̀la Muyideen? Did you think about mental kini Muyideen? Mo dúró nǹkan pé Muyideen ò ní lè rìn nínú ìgboro pẹ̀lú nǹkan tó ṣe fún. Ìdá ó ṣe ó parọ́ o. Kí ló expect? What do you expect of Muyideen when you are doing all that? Iyalaje. Wá lè mi defend ìró. Tí Muyideen bá tiẹ̀ wọ́n parọ́ lẹ́ni. Sórí n tó ń ṣe pẹ̀lú Muyideen kò ní jẹ́ kí n kúrò lẹ́yìn Muyideen. Kó bá jẹ́ pé ń parọ́ ibi pé kò sọ fún mi pé irọ́ ló ń pa, mo dẹ̀ believe ẹ̀. So jẹ́ kọ́lọ́pàá kan lọ gbé, jẹ́ kí wọ́n gbé lọ sí court. Jẹ́ kí ilé ẹjọ́ dá lẹ́jọ́, èwo ni títí ẹ. Èwo ni títí ẹ. Ara bully nǹkan tá ń sọ nìyẹn. Ara bully ni pé ẹ wá, ọ̀tọ̀ ni Yàyà kọ́kọ́ jáde wá. Tó ń sọ gbogbo àwọn tó ń support Muyideen, ẹ jẹ́ fi sílẹ̀ ma kíni tí láti máa sọ lé àwọn tó ń support Muyideen. Àwọn èèyàn lẹ́yìn Muyideen. Ẹ fi èpè, ẹ fi lé àwọn èèyàn kúrò lẹ́yìn Muyideen. Èpè yín ò lè mú mi. Ó wá lọ to the extent pé ó fẹ́ wá blog mi, ó lọ gba story mi. Iyalaje wá blog mi. Iyalaje wá blog mi. Ó lè ṣe tó Esabod. Má dé sọ̀rọ̀ sí lágbájá. Iyalaje ó mọ̀ tó máa bá lẹ́nu. Má sọ̀rọ̀ sí ó pé mi àti ẹ àjọ sọ̀rọ̀ ni. Sọ̀rọ̀ ni mí, bàbá má jẹ́ kí n sọ̀rọ̀ sọ. Ẹnu òròfó ni ó pa òròfó, kẹ́nu tèmi má ṣe pa mí. Iyalaje tó bá sọ̀rọ̀
16 àwọn ko ba dan ni wọ́n náà gbé ó dẹ̀ ní bó ṣe dé Canada igbolo America ó dẹ̀ ní bó ṣe dórí social media èmi ò ṣara bu fún yan mi ò ní rara bu fún ẹni tí ó bá ṣe mi ní ṣe fún ẹ ṣó ti yẹ ṣó tó bá fẹ́ gbọ́ story mi dáadáa ó ṣá máa wọ́n ní tíátà lọ́dọ̀ Tóyìn Adégbọlá fún ẹ Tóyìn Adégbọlá aṣẹ́wó tó re Mẹ́kà lọ bèrè mi lọ́wọ́ ẹ̀ ó máa sọ story mi fún ẹ dáadáa she know me well Tóyìn Adégbọlá okay Tóyìn Adégbọlá lọ bèrè mi lọ́wọ́ ẹ̀ àbí kò lè bèrè mi lọ́wọ́ Bàbá Bello ó ti yẹ torí mo poda bo access díẹ̀ sáwọn yẹn má bi rí nǹkan táwọn èèyàn bá sọ fún ẹ lórí street o ṣé àwọn tó lè bá ẹ sọ̀rọ̀ àwọn tó lè bá ẹ lọ bèrè lọ́wọ́ ẹ àbí kò bèrè lọ́wọ́ kọ́ lọ lóòtú ọmọ àdàbánìjà lọ bèrè mi lọ́wọ́ kọ́ lọ lóòtú Yálàjé mò ń sọ fún ẹ mo ní dídà ló dà lọ́mọ dẹ̀gbẹ́ ẹgbẹ́ òkè ṣe lé ọmọ Yálàjé nígbà tí wọ́n gbé báàgì tẹ̀lé mi tó ń sáré tẹ̀lé mi Yálàjé ó ń gba àwọn oúnjẹ lọ́wọ́ ọmọ mi lé ni wàhálà ó ṣe wá school wọ́n sì ń yọ ẹgbàá sí ẹ o Ọlọ́run Yálàjé ẹgbẹ́ ṣukọ́ nìyẹn o wàhálà ẹgbẹ́ ṣukọ́ nìyẹn o wọ́n ní wọ́n mú story tèmi wá fún ẹ ìwọ kí n bá tọmọ ọlọ́mọ jẹ́ ni kí ló bá wá ṣe ná o fẹ́ bá tèmi kí ló fẹ́ bìjà kí ni mo ṣe ṣé wọ́n sọ pé mo ń ṣiṣẹ́ aṣẹ́wó ni àbí mo ń jalè story tí wọ́n mú wá fún ẹ ṣé aṣẹ́wó ni wọ́n ní mo ń ṣe nídìí àpẹtán náà ti mọ̀ mí àbí mo ń jalè níbi tán náà story tó fi sọ fẹ́ mi pé ìwọ kí n bá tọmọ ọlọ́mọ jẹ́ o bá wá mú story mi o bá wá sọ fáyé Yálàjé wá sọ story mi o okay Yálàjé wá sọ story mi o Yálàjé wá sọ story mi o story tí mo ti fi inspire àwọn èèyàn lórí social media mo ti sọ story mi times with that number Ṣọlá ló máa ń bá sọ̀rọ̀ Yálàjé Olúṣọlá ló ń bá sọ̀rọ̀ béèrè lọ́wọ́ Tókunbọ̀ tí ò máa ní parọ́ fún ẹ èmi ó ló ń bá wa sọ story mi wá sọ story mi you dey wine God ni ó ń dalé onílérú ó ń tiná bọlé that's what you are doing ìwọ ló ń ba ayé ìbùkún jẹ́ àti Muyideen ìwọ Yálàjé ìbùkún máa frí ẹ máa bọ ẹbí Messiah a máa wò kò ní mọ̀ pé wọn ló ń ba ayé òun jẹ́ torí wọ́n sọ pé ọ̀rọ̀ ọlá ni kó wá clear wípé ntójú rẹ̀ rí kó wá parọ́ wípé òun ò rí that's the reason why you are dragging him any defamation of character let them go to court simple go to court now go to court. Please don't forget to follow, like, and subscribe to my YouTube channel, please. God bless you as you're doing so. Please don't forget. On Facebook, love, like, and share. Ó ní jẹ́ ta tẹ́tẹ́ o. Ó ní jẹ́ ta bàbá Ìjẹ̀bú. Ẹ̀dẹ̀ mú Muyideen, ẹ̀nẹ́lẹ̀ mọ́ gidi. Ẹ̀nẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Fine bara. Sure. Èpè tẹ́ ń ṣe ẹ̀yin ló máa jẹ gbogbo ẹ̀yin tẹ́ ń support. Bó ṣe people kì í sọ pé àwọn tó ń support Muyideen because èmi ò mọ̀ ó fẹ́ ṣépè wípé nǹkan tó ṣe ọkọ ẹ̀ parọ́ ọmọ ẹni. So kí ló kan àwọn supporters? Kí ló kan àwọn kí ni ti àwọn supporters tó ń ṣépè fún? So omi pé ẹ̀yin tí ẹ ń support òun náà èpè yẹn náà back to all of you. Bẹ́ẹ̀ ni bó ṣe sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe máa rí tẹ̀yin láti ìran kìíní títí dórí ìran kẹrin bó ṣe sọ. Because kí ló kan pé àwọn kan believe Muyideen àwọn kan believe wọ kí ló fẹ́ pè? Some of you bó ṣe wà nìyẹn tí kí ló korúkọ ẹ̀ wá wà
àwọn kan bí Jésù wà èṣù wà Ọlọ́run wà èṣù wà àwọn kan tẹ̀lé èṣù àwọn kan tẹ̀lé Ọlọ́run opposite ma wà word and opposite there's always word and opposite àwọn kan máa tẹ̀lé èèyàn kan ẹlòmíì máa tẹ̀lé àwọn kan ní tí wọ́n bá sọ tẹ́lẹ̀ tó bá jẹ́rọ́ lọ́tí àwọn kan àwọn yẹn máa wò pé no irọ́ bọ̀bọ̀ yìí mo believe ẹ̀ ibi tí wọ́n sọ pé irọ́ ló ń pa ẹlòmíì sọ pé irọ́ ní ń pa ẹbẹ̀ ẹlòmíì sọ pé no let's talk what about this what about that ibi tẹ́yìn ò ronú lọ ẹlòmíì máa ronú lọ bẹ̀ so that is life so ó wá jáde wá wọ́n sọ pé àwọn tí wọ́n support Muyideen bó máa rí báyìí fún wọn ẹ wá fi pé yín tẹ́ ń support òun kò ní rí bẹ́ẹ̀ fẹ́yìn ó máa rí bẹ́ẹ̀ fún yín náà tọmọtọmọ láti nìkan níran kẹ́ni títí dẹ́ran kẹrin bó ṣe wà nìyẹn you stand as a lawyer bí ìwọ ní Bùkún ló ń parọ́ ni o Muyideen ló ń parọ́ ni o ó wà láàrin àwọn méjèèjì àtọlọ́hun ó wà láàrin àwọn méjèèjì àtọlọ́hun ìbùkún tẹ̀yìn pọ̀n wípé ìbùkún wà ń bẹ̀ nígbà tí ìyàwó ẹ̀ ń sọ tí wọ́n ń sọ fún pé pásítọ̀ ń bá sùn pásítọ̀ náà báìbù sí ó dẹnu dẹ̀rẹ̀ ó gbá báìbù padà kò búra ń jọ yẹn wípé rọ́ lọkọ̀ òun pa kò búra lọ́jọ́ yẹn wípé ọkọ̀ òun parọ́ níwájú gbogbo èèyàn tọkọ ẹ̀ wà lórí ìdúró pásítọ̀ wà lórí ìdúró òun wà lórí ìdúró wọ́n accuse ẹ of fidelity pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run àti wà àtijọ́ òjíṣẹ́ Ọlọ́run gbárí mọ́ tébù ó dorí kodò kò rí ọ̀rọ̀ sọ kò lè clear ara rẹ̀ ńbẹ̀ ìjọ yẹn 2 months after ẹ wá padà wá ó wá ń ṣépè ó wá lépè ìwọ ò lè pè onímú owó tó gbé wá tó ní kó wá ṣépè gbogbo ẹ̀yin tẹ́ support ẹ̀ kó wá ṣépè tẹ́ ń ṣépè láwọn tó ń support Muyideen ẹ wá lépè onímú gbogbo yín èpè máa mú yín mọ̀nà kà èpè máa mú yín ó máa mú àwọn ọmọ yín bó ṣe sọ látọ̀ràn kìíní títí dọ̀ràn kẹrin ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run Ọlátóyè ọlọ́run Fákólújọ ọlọ́run Òkè Àkàndé gbogbo ẹ̀ ló máa fìyà jẹ yín tọmọtọmọ pẹ̀lú bí Bùkún ṣe sọ tẹ́ ẹ̀ sọ́pọ́tì ẹ̀ torí pé ẹ̀yin sọ́pọ́tì òun ẹ wá ń léèyàn kúrò lẹ́yìn Muyideen báyìí pé kó wá máa ṣépè àwọn ta ló fẹ́ fi èpè halẹ̀ mọ́ èpè rẹ̀ òun mẹ́mi o kò dẹ̀ lè lé mi kúrò lẹ́yìn Muyideen àbí òtàn bí gbogbo yẹn bá padà lẹ́yìn Muyideen mi ò padà mo wà pẹ̀lú ẹ̀ torí kà nìyí ìkà òun nìyí the more you go about it this mo ti rí pé ìkà nìyí ibi tí Muyideen ti smart jù yín lọ nìyẹn Yálàjẹ́ wàláhì Muyideen smart ju gbogbo yín lọ ó yàn bó ti sọ lọ́jọ́ kìíní báyìí ó lórí òun pé 100% brain ó lóun máa tàgbàlá ó máa kó change ẹ̀ lọ́wọ́ Muyideen sọ fún mi o kò jẹ́wọ́ fún mi pé bóyá òun kò confess fún mi bóyá òun gba lẹ́tà o up to this moment Muyideen sọ fún mi pé òun gba lẹ́tà jẹ́ wọ́n play game kan jẹ́ wọ́n já sí àsọmọ ọmọ ọkàn ó ń ṣọmọ street Yálàjẹ́ òkè ṣọmọ street jẹ́ wọ́n já sí nǹkan kan sórí má jẹ́ sọ má jẹ́ fún yín ní clue má jẹ́ fún yín ní clue sórí lẹ́tà yẹn Tuesday yẹn ẹ lọ gbé Muyideen ẹ lọ gbé Muyideen ẹ lọ charge Muyideen sí court kẹ lọ gbé Muyideen ẹ jẹ́ Muyideen ò lọ court kẹ wá wo ohun tó máa ṣẹlẹ̀ ó ń gbọ́ ẹ lọ. bó ṣe sọ yìí ló ṣe máa rí tí gbogbo ègún èpè kọ́ ni ìbùkúnṣẹ́ ègún gbogbo ègún tí ìbùkúnṣẹ́. ó ṣe máa rí fún ẹ gan nìyẹn fún mi àti wọ àtàwọn ọmọ ẹ tó kó sínú ilé láti orí àwọn ọmọ yẹn ilé kẹrin torí wọn ló ń pọ̀n lẹ́yìn tó ń bá yé Muyideen jẹ so ègún yẹn máa padà sórí ẹ tó ti yẹ ègún yẹn bam látòkèdélẹ̀ torí wọn ni wọ́n sọ fẹ́ pé wọn ló mislead the public about this case. These are couples. Ọkọ àti ìyàwó, husband and wife. Husband and wife. Tí wọ́n ti divorce. Tí o mọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́la láàrin wọn. O mọ nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì lọ́la nígbà táwa yóò bá sí ńbẹ̀.
ìwọ wá jókòó síbẹ̀ ìwọ ní kó máa ṣe pé ìwọ tún wá ń repeat ẹ̀ wípé bó ṣe máa ṣe nìyẹn látọrí àwọn ọmọ títí dórí àwọn ọmọ kẹrin bó ṣe máa ṣe lé ẹ lórí nìyẹn Ìyálájé fún mi Dúrákẹ́ gbẹnu ẹ lọ́wọ́ dúró ná bó ṣe máa ṣe lé ẹ lórí nìyẹn Ìyálájé tó rò ń kàn fún àmì bíbá yín sìn pípé pé yẹn máa mọ ẹ tọmọtọmọ gbogbo ègún yẹn kó bó ebi kó tún kankan lára tèmi o wàláì Ọlọ́run bá ń gbọ́ àfi tí wọ́n pé mo ṣe bí tí mo ṣe ibi pẹ̀lú ẹ̀ òun ló kù bọ̀ tí mi ò ṣe bí pẹ̀lú ẹ̀ ṣé wọ́n mọ orí èèyàn tẹ́mi jẹ ni ó mọ orí èèyàn tẹ́mi jẹ ni ohun tí ò tí mọ bí tó máa gbẹ́rù ayé ẹ̀ka ohun ò tí mọ bí tó máa gbẹ́rù ayé ní olẹ́sì tún dáwó òun lẹ́tún tọrọ bára fún yìí abúǹkan lẹ́tún tọrọ bára fún lórí platform èyí tó tún fẹ́ ta game ó tún fẹ́ ta play game Bàbá Ìjẹ̀bú pẹ̀lú èmi ò ta Bàbá Ìjẹ̀bú owó yẹn tí máa fi ṣe game pẹ̀lú ẹ̀ máa kúkú mo lè kó fún mi ìdíyìn lónìí how much is 10 million naira 10 million naira is how much is that I think it's 4,000 something yeah about yeah 5,500 euro mo lè kó fún máa pọ̀ ẹni kó fún máa kó èmi ò ń ta tẹ́tẹ́ ẹ̀yin lẹ́ ń bú Muyideen pé Muyideen ń ta tẹ́tẹ́ lẹ́yìn lottery 3 euro máa ta tẹ́tẹ́ pẹ̀lú ẹ̀ nítorí kíni níwọ̀n tó wà só glaring pé bí ń pa ẹ́ gbèsè owó lé tó gbà ò tí òun èmi ló fẹ́ máa san mortgage èmi ló fẹ́ owó tèmi ló fẹ́ fi lọ máa san mortgage no it's not going to happen you understand èwo lè ọ̀rọ̀ pé kí n gbé 10 million wá fún ẹ ibi pẹ́ tó yẹ ni are you hungry o tún ta bá mi ta game kémi wá bet pẹ̀lú ẹ bet pé kí ni so kí ló dé tó ń preach nǹkan tó ń ṣe kí ló dé tó ń preach against ẹ on social media ń gbọ́ ẹ. àwọn kìnìún tó sọ yẹn ó máa jẹ́ ti àwọn kìnìún kan ṣòro tó bá ti jẹ́ pé Muyideen bá parọ́ ó parọ́ mọ́ ìbùkún gbogbo ìpè tí Muyideen ṣe gbogbo ìtẹ̀ sọ́pọ̀tì gbogbo ilẹ̀ ìjọba yẹn tó máa pín. ṣé ń gbọ́ tó bá jẹ́ pé Muyideen wá ń sọ tòótọ́ ńkọ́ tó bá jẹ́ pé Muyideen lóòótọ́ ló ká ìbùkún so báwo lè pé yín ò ṣe wá ní jẹ́ títí ẹ Ìyálájé àti gbogbo ẹ̀yin tẹ́ ń support ìbùkún because this is Ìbùkún's word against Muyideen I'm not there you are not there Ìbùkún is telling you what happened Muyideen is telling me what happened kí ló wọ́n tẹ́ lára kí ló fẹ́ pè that is the question ẹ scare àwọn èèyàn because the first thing you did was ẹ kọ́kọ́ list orúkọ àwọn èèyàn ẹ bẹ̀rẹ̀ sí mú Saheed Shittu àfà Yusuf Adépọ̀jù àfà kìíní ẹ kọ́kọ́ list gbogbo orúkọ àwọn èèyàn ẹ kọ́kọ́ fún wọn ẹ kó girigiri bò wọn àwọn kan sá àwọn tí ò lẹ́ tí wọ́n fẹ́ wọ́n pẹ́ irọ́ àwọn ò fẹ́ kíní o àwọn yẹn sá dànù àwọn tó ń wò pé kíni pé ẹ gbàgbé ẹ àwọn dúró tán lórí social media I have seen 99 your 100 is bullshit 100 is bullshit you are welcome Sister Jalila you're welcome your 100 is bullshit èmi ló fẹ́ drag ó fẹ́ drag mi ó wá sọ pé àwọn kan ti mú story tèmi wá fẹ́ story tèmi tó bá jókòó tó bá wo story mi wá pé wow obìnrin no this woman she has gone far she has in fact what are you talking about àwọn tó máa mú story mi wá fẹ́ jẹ́ kán mú pé má ṣe wèrè lórí burúkú kan tó ní ìyá àǹtí òun tó ògùn òun rògùn lọ́wọ́ àǹtí òun mi ìmọ̀gùn tí ìyá rẹ̀ ń ta o mi ìmọ̀gùn tí ìyá ń ta o mo ti kúrò ní Nàìjíríà my first time tí mo kúrò ní Nàìjíríà was 1987 my second one time was in 1999 tí wọ́n dẹ̀ kan wá ní ògùn ọgbọ́n òun ta drug wọ mílíọ̀nù mi ìmọ̀ tí mò ń tà tó ní mo rògùn lọ ṣé mo ṣe chemist ni má dùn ní àwọn yẹn o mo ti fi story lọ́wọ́ lọ́wọ́ fídíò mi tí mo ti ṣe sẹ́yìn o má lọ gbé wá má tún lọ tún gbé padà wá kó wá gbọ́ story mi dáadáa ṣó ti yẹ torí lè tó fẹ́ ṣe yẹn ó fẹ́ ṣe fracas pẹ̀lú mi because you want me to ó fẹ́ kí n kúrò lẹ́yìn Muyideen ó lè lé mi kúrò lẹ́yìn Muyideen jọ̀gbọ́n mi báyìí mind ìbùkún tó manage ìbùkún I will manage Muyideen kí ló ń tẹ́ lára èmi ni mo dúró ti Muyideen ó fẹ́ sọ̀rọ̀
kó wá bá Muyideen jẹ́ lórí social media ó fẹ́ anybody go debunk nǹkan tó sọ. That is what you are doing now. Ó máa pé bẹ́ẹ̀ náà nìkan sọ pé kán lọ anybody má support Muyideen ni o ọjà rẹ̀ yẹn kí wọ́n lọ tàbọ̀ wọ́n tọrọ wọn bíbá ẹ máa gbọ́ máa gbọ́. Tí gbogbo ègún èpè kọ́ ni ìbùkún ṣẹ́ ègún gbogbo ègún tí kò ṣẹ́ tó bá ti jẹ́ pé ìbùkún ò parọ́ pé Muyideen ó parọ́ mọ́ ìbùkún wà ní gbogbo yín pápátá lè máa pẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé kẹ́ máa ṣèwádìí gbogbo dájúdájú kẹ́ni tó máa di tó jẹ́ òtítọ́ mú ó ṣe pé ó ṣe kíní kan gbogbo tó sọ yẹn lórí kíní kan ìbá ṣe kíní kan bẹ́ẹ̀ sọ ìṣẹ́nu ègún tó ṣẹ́ yẹn ṣùgbọ́n yín ni ó ní láti ìran kìíní dédé ìran kẹrin àsọtẹ́lẹ̀ ló sọ adáfínú mi nù àsọtẹ́lẹ̀ ló sọ sínú ayé gbogbo ẹ̀yìn tẹ̀ ṣe kiri ṣẹlẹ̀ tó pé kíláàtì yóò parọ́ kí ló wá gbà ìlẹ́nu nínú àsọtẹ́lẹ̀ tó sọ ṣèbí generation mẹ́rin péré ló máa fẹ́ sí ní generation kan wọ́n bá wọn Jésù àwọn náà forí kò kí ló fa ilé kí ló fa ilé. mo fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé akakóró wọnú àdó kò ní kò kí kò lè mú ọmọ inú ẹ̀rọ bẹ̀ àfi tọ́lọ́run bá ní kókó mú ẹrù ẹ̀ ó dì láti lẹ̀ ó mọ̀ dì láti lẹ̀ èmi ṣe máa sọ pé kẹ́kẹ́ máa ṣe dáadáa gbogbo tá a bá ṣe ló máa lérè bó ṣe búburú tàbí rere la bá ṣe so ègún àsọtẹ́lẹ̀ tó sọ ni ó sọtẹ́lẹ̀ ni ẹ̀ ó kó lókè ó pé kíní kan náà kíní kan yẹn lọ́run náà ìsìlẹ̀ kò sí ẹ̀ nídìí tó bá wù kó pé èyí tí wá èyí kékeré nìyẹn so àsọtẹ́lẹ̀ yẹn ẹ má jẹ́ kẹ́rù bá yín tí kíláàsì yóò bá ti parọ́ kò lè mú yín lágbára náà kò lè mú yín tó bá ti jẹ́ pé ẹ̀ ṣàbòsí pẹ̀lú kíláàsì yín kẹ́ máa sọ́pọ̀tì èké gbogbo ègún àti àsọtẹ́lẹ̀ tí ìbùkún sọ òní jẹ́ ti yín. Fún mi so ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin èèyàn méjì wọn ti lọ ilé ẹjọ́ o one bully because this is what you are doing. You are bullying people. You are trying to bully us to back off. Only okay, let's say I'm a lawyer. Muyideen hire me as a lawyer. Báwọn lawyer ti bí lawyer ṣe ń defend Muyideen. Kó wá sọ pé ṣó mọ̀ pé ìwọ gan wọ́n lè sue ẹ you can be sued for this. Ìwọ gan wọ́n lè fún ẹ ní letter fún nǹkan tó ń sọ yìí. Because you are not a lawyer. Oh, she's a legal lawyer. Oh, she's a lawyer. And love and like. Now, I won't flag the show you. Please love and like. Keep your hand on your finger on love and like, please. One flag the show you. She have show phone. Kini offer lawyer and defend. Lawyer might defend. Ento ba pa yan. Lawyer ba lawyer. And family and wọ́n pa wọ́n gba lawyer ẹ wọ́n Mohbad nsìn Mohbad gba lawyer bàbá Mohbad gba lawyer Wùmí tí wọ́n nàka sí Wùmí náà gba lawyer àbí Wùmí ò gba lawyer ni so kí lórí burúkú tí Ìyálájé wọ́n sọ ẹ gbọ́rọ̀ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tó bá yá láwọn kan ṣe pé. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.